Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmúnú àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olè Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí fún gbogbo olú Ògbómọ̀ṣọ́ àtilé àtoko àyè tó ló wá fi bàbá mi sí èmi ni mo láǹfààní àti wà nípò òye náà báyìí mo fi àtàrà bẹ́ẹ̀ kí gbogbo ẹni tí ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri gbogbo àgbáyé pé a kú dédé àkókò yìí o Olúwa Ọlọ́run Olódùmarè yóò wà pẹ̀lú gbogbo wa o Ọlọ́run ò ní fi wálẹ̀ o ẹ ṣe púpọ̀ ẹ kú fọkànbá wa bá lọ ẹ kú fẹ́ Ọlọ́run lára wa àdúpẹ́ o àmà lórí Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o ọba tó ní gbogbo agbára lọ́dọ̀ yóò máa fi kí yín. mo bẹ̀ gbogbo àwọn tí ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn à ń gbìyànjú láti gbé kọ́ ṣùgbọ́n sẹ́mi pé omi pọ̀ ju ọkà lọ ni gbogbo àwọn tó pè mo fi orúkọ Ọlọ́run ọba tó dáyé tó dọ̀run mo fi bẹ̀ wọ́n kí wọ́n má bínú even àwọn míì fún wa lówó tí wọ́n bẹ̀ wá ń sẹ́ tó yẹ pé àìmọ̀ gbé kọ́ọ̀lù wọn déédéé ó dìbínú sẹ́lòmíì lọ́rùn ṣe mọ̀ pé àwọn pàápàá jùlọ àwọn èèyàn tó wà lókè òkun àwọn fẹ́ tẹ́ bá sọ pé ẹ pè mí láago kan kọ́jà pé aago kan náà ni ó yí ṣùgbọ́n táwọn náà bá wá àwọn náà rí i pé kò sí ààyè ni látara bẹ́ẹ̀ ẹni tó bá ti pè wá tá a gbé kọ́ọ̀lù ẹ̀ kí wọ́n dákun afọ Ọlọ́run Olódùmarè bẹ̀ wọ́n kí wọ́n text message a lè pè padà tá a bá wo message pé ẹni báyìí tí ó bẹ̀ wá ń ṣe báyìí ni ọ̀nà pọ̀ nìkan má bínú kódà àwọn míì máa bá wa sọ̀rọ̀ lórí WhatsApp ẹlòmíì bá wa sọ̀rọ̀ lórí WhatsApp láti bí oṣù kan ó ti ẹ̀ bínú kò wulẹ̀ pè wá mọ́ lórí WhatsApp nígbà tó pè wá tá a respond kì í ṣe pé a fi ń ṣe ìgbéraga tàbí ìlara ààyè ni ò sí sẹ́mi pé kò rọrùn fún ẹnìkan ká wá pé yóò máa ṣiṣẹ́ èèyàn méjì pọ̀ lẹ́ẹ̀kan náà iṣẹ́ yìí sì léwu a lè mọ fúnyàn ní fóònù wa gẹ́gẹ́ bíi pé gbàsọ́wọ́ kọ́mọ lọ sọ pé àwa ni tí èsì sàwà ẹ dákun ẹ̀wọ̀n báyìí ní tẹ́ ẹ bá láǹfààní láti bá èmi gangan sọ̀rọ̀ mi kì í fúnyàn fóònù mi ẹ dákun ẹ má bínú sí wa kódà àwọn tí ń bínú lọ́wọ́lọ́wọ́ àfọlúwa bẹ̀ wọ́n a sì fi Ọlọ́run tó dáyé tó dá sọ̀rọ̀ tó ti dá ọ̀nà àbáyọ a fi bẹ̀ wọ́n nǹkan má bínú sí wa a ṣàtúnṣe lórí ẹ̀ ṣùgbọ́n ẹ má bá wa gbàdúrà àdúrà tẹ́ ń gbà náà ló gbà lórí wa ṣé mọ̀ pé nígbà tí a bá gba owó ọ̀kan á wáyè láti ṣe kó tó di pàtó máa dáhùn ẹlòmíín lóhùn ìdínú tẹ́lòmíín fi máa béèrè bó la fẹ́ rí yín ẹ gbọ́ ní ká wá gbọ́ ní ká ṣe ẹlòmíín àti ẹ̀ ti sọ̀rọ̀ lórí fóònù tó sẹ́ǹdì owó àwọn pàápàá jùlọ àwọn èèyàn wa tá a máa fi nǹkan ránṣẹ́ sí lókèèrè lókè òkun ẹ dákun ẹ má bínú sí wa ẹ gbà wá bá a ti mọ ìgbà míì wà tó tún jẹ́ pé ìṣòro tí tó bá ẹlòmíì àwọn tí ń dà láàmú ti rí pọ́ wádọ̀ wa tọ́jà pé tá a bá ra nǹkan mìíràn fi bá ṣiṣẹ́ nǹkan yẹn lè kú à ń lè sọ fún àṣàríra míì padà ni so yín máa ń fa ọ̀pọ̀lọpọ̀ dìlé ńgbà mi kán má bínú sí wa kódà ẹlòmíì ó ti kówó kalẹ̀ tí ò wá látòkè òkun tó wá tòsítòsí tó kú kọ́ wá gbaṣẹ́ rẹ̀ tó lè èrò pọ̀ wọ́n ti dìlé òun jù nígbà jẹ́ wípé wọn ò fẹ́ kọ́ láṣeyọrí náà ni àkíkú ni ìrun àgbàkú làdúà àrùkú lẹ́bọ gbogbo ohun tí èèyàn bá ń ṣe láyé àfi kọ́ láforí tì bẹ́ẹ̀ kó lè ṣàṣeyọrí kò sẹ́ni tí wọ́n wà bá fúnṣẹ́ wa ẹ̀ tí ò ní wù kó wọn láṣeyọrí lóye èèyàn àwa ò sì ní parọ́ fún tíṣẹ́ rẹ̀ bá ti parí ànípò parí àìsí manage nǹkan ẹ̀yin náà wò mo fẹ́ kẹ́yìn èèyàn wa tẹ̀ ń bínú pé àgbẹ̀kọ́ àtètè dá yín lóhùn àti ẹ̀ fún wọn lówó iṣẹ́ wọn pẹ́ afẹ́kẹ́ ti èrò iṣẹ́ wa ò dàbí iṣẹ́ ọwọ́ tí ẹ bá ń ṣiṣẹ́ yẹn lọ tí mò ń dálejò lóhùn lọ́wọ́ táwọn ọmọ bá ṣe mistake bóyá di kìíní yàn gbọ́dọ̀ kanlẹ̀ tí wọ́n bá ti fi kanlẹ̀ torí ó kọ Ọlọ́run tẹ́ ẹ wá wá lára wa kì í ṣèmi lẹ wá wá Ọlọ́run lẹ wá wá lára mi òun ló fi mí sípò ipò bàbá mi ìwà gbọ́dọ̀ jàǹbá yẹn ẹlòmíì ò rí mi rí ó dẹ̀ fowó ránṣẹ́ ẹlòmíì ò rí mi rí ń bá mi sọ̀rọ̀ lórí fóònù kọ̀mọ̀ bí mo ṣe já lọ́jọ́ orí kọ̀mọ̀ báyà rọ́ tiẹ̀ ní
ó sì gbà wá gbọ́ fowó ránṣẹ́ kí irú ẹni báwọn kí iṣẹ́ rẹ̀ ọ wá láàyè ńgbà wọn ṣe lọ́wọ́ ká ti náwó sí ká parí ẹ̀ tán bóyá ó yẹ kí wọ́n tako sí wọn wá ṣe mistake àwọn ọmọ gbàgbé màá mọ ni wọ́n da kíní yẹn nù padà kábáyọ̀ ọ̀la la fẹ́ fi ránṣẹ́ sẹ́mi oṣù lọ́sẹ̀ tí ń bọ̀ nù kẹ́ mọ́ bínú sí wọn kàn fi sí àwọn àlàyé díẹ̀díẹ̀ ni àwọn nǹkan wọ̀nyí a sì rọ àwọn èèyàn míì náà tí wọn ò bá ní ìbéèrè gidi tó lè wúlò kí wọ́n máa pè wá mọ́ ìyún àwọn olè jẹ́ pé ìyún lákọ̀ọ́kọ́ rìsífù lọ sẹ́wọ̀n kó tó di pẹ́lú míì tó ní ẹ̀dùn ọkàn tó fẹ́ bá wa sọ tí ń jẹ́ lóminú ó tó pè nígbà táwọn ẹ̀dá kan kìíní kan tẹ́ sọ láti last year ẹ̀dá kan ẹ̀ bá wa tún repeat ní ẹ̀ bá wa tún sọ tí wọ́n máa ń pè wá ẹ̀dá kan kìíní afẹ́ wò ó kọ́ọ̀tì àmọ́ ẹ̀dá kan sáko àtàbò ni ẹ̀dá kan gbogbo táwọn bá ń sọ èmi yìí yọ nǹkan ẹlòmíì ìgbàgbọ́ pé àbí wọn ò sọ pé àbí wọ́n dín nǹkan kan kù ẹ àmọ́ béèrè ẹlòmíì gan yóò tiẹ̀ bá mi sọ̀rọ̀ yóò sọ pé àbí mi kọ́ wọ́n ní mi náà ni ẹ dákun ẹ̀mí ìgbàgbọ́ tẹ́ ẹ ní sí wa ẹ dákun ẹ jẹ́ á máa lò ó ká sì mọ̀ sí àǹfààní tá a fúnra wa lò ẹ dákun torí Ọlọ́run àwọn táwọn jọ ń ṣiṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀tẹ́ lọ́rùn bá ń ti ń ṣe yìí ẹ̀yin táwọn á tún ṣe é fún náà ẹ dákun ẹ mọ̀ tó jẹ́ àjẹbí lọ́dọ̀ Ọlọ́run mo fọ Ọlọ́run bẹ̀ yín ẹni tí ó bá ti ní ìbéèrè pàtàkì kó dákun mọ̀ pé fóònù ẹ dákun kó farabalẹ̀ wo ohun tá a bá sọ bá a bá ti sọ ni kó ti ṣe Ọlọ́run sì yóò rí bẹ́ẹ̀ fún Ọlọ́run tó ní agbára gbogbo agbára àti wíwà àtẹgbè lọ́dọ̀ tó ní agbára lọ́dọ̀ yóò mọ̀ fìbùkún sí fún wọn àníyàn tí mo fi ṣe kì í ṣe nítorí tówó kẹ bá bùnmi lówó wọn gbà ó eléso èèyàn ní kọrẹ ṣùgbọ́n kì í ṣe torí tówó àmọ́ torí kí àṣà àti ṣe Yorùbá mọ̀ bá mẹ́rí láwùjọ láàrin àwa elédè míì pàápàá jùlọ lágbàáyé ó ṣe pàtàkì ńlá fi ń sọ àṣírí wọ̀nyí kékeré mi náà ìkúkú níṣẹ́ méjì ohun tí mo fi ń jẹun náà nu kó tó di pa fẹ́ máa dé abala bí tá a ti máa sọ àwọn àṣírí agbára Yorùbá ńláńlá léyìí tó a fẹ́ mẹ́nu bà lónìí kì í ṣe gbogbo àwọn àṣírí agbára Yorùbá ńláńlá tí wọ́n bí wa síbẹ̀ ńlá lè sọ jáde lórí afẹ́fẹ́ ìwọ̀n bá tó ṣe é sọ là ń sọ ẹ̀ pé kò rọrùn gbà mí kéèyàn ò jókòó sínú yàrá rẹ̀ kọ́ wá ní kí gẹ́rígẹ́rí bábà kọ́ mọ bóun ṣe irun ní ṣọ́ọ̀bù ẹ̀ àfi kéèyàn ó gbórí lọ́ba àbí kọ́ wá báyàn lé ẹ dákun ẹ má bínú àfi ṣègbéraga o ẹ̀yin bàbá wa ẹlòmíì ní èèyàn ńlá ni ó sì ní àwọn ìṣòro pépèpé tí ó bá ti lè wá nítorí ó kọ gbìyànjú lára àwọn tá à ń sọ yìí Ọlọ́run Olódùmarè ọba tó gbé ọ sípò yẹn yóò sì dá ọ láre ńbẹ ẹni bá sì lè gbìyànjú náà kọ́ wá tó wá lè mú sùúrù torí àwọn tí ń wá náà àráyè dá wọn lóhùn tán àánú Ọlọ́run ni wọ́n sì wò mọ́ wa lákè sí pé agbọ́njọ àwọn oníṣègùn yòókù lọ ẹ dákun Ọlọ́run wà pẹ̀lú wa àwọn àṣírí ńláńlá kì í ṣe gbogbo ẹ̀ ló ṣe é sọ èyí tí mo mí ẹ mẹ́sì mi gbọ́ o èyí tí mo bá mẹ́nu bà wọ́n sọ tán lórí afẹ́fẹ́ o ṣùgbọ́n kì í ṣe àwọn gbogbo agbára ló ṣe é sọ lórí ètò tá à ń ṣe yìí nítorí pé àwọn bàbá wa òmíì ìgbà tó fẹ́ fún èmi bàbá tèmi ọdẹ ni olóògùn ni àgbàṣègùn sí ni pẹ̀lú kì í ṣe pé mo fi ń janu lórí afẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ òmíì wọ́n gbé ìbọn kalẹ̀ mo fi Ọlọ́run tọ́jú dé mi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi búra mo fi gbogbo ọmọ tí mo bí láyé búra fún yín wọ́n gbé ìbọn kalẹ̀ báyìí ni wọ́n fi kọ́ tí mo dá kọjá tí wọ́n fi kọ́ mi lómi pé ọya búra tó o bá ní ṣe kíní fáwọn tó fi ṣe aburú tàbí tó o bá ní fi máa da ìlú rú tàbí tó o ní ṣe fún àwọn tí wọ́n fi jalè ṣe ti rí báwọn àwọn kan ti gbé 200 million wá bá mi lérí mo fọ Ọlọ́run búra sí báwọn oògùn ban tá test wò tí ó ṣe báyìí àwọn kan tún wá gbé 500 million wá fún mi báwọn wá àfẹ́ rí ìgbà yẹn Boko Haram tẹ̀ tí mi lẹ̀ báyìí tá a mọ̀ wípé nǹkan ó padà ṣẹlẹ̀ báyìí kí mi wá sọ̀kanjú àgbà náà kí n pé mọ̀ mọ́ ká wá gbé nǹkan bá ń lé àwọn tí ó fi ṣe ẹbí lọ́wọ́ ẹ rí i pé ìfòyà wọn ó jù báyìí lọ yóò ti jogun ìbọn ogun àdá lọ ẹni tá a rí tó wọlé wá bá ní kí ni ò lè fi ní ṣe Yorùbá sì mọ̀ àwọn bàbá wa mọ̀ wọ́n fi ilẹ̀ dogun níjọ̀hún àná ni wọ́n mọ̀ wọ́n fi ilẹ̀ di bílù bá ń fẹ́ mọ́ yọnu kódà àwọn àgbààgbà àmúlẹ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ń gbọ́ mi wọ́n mọ̀ àwọn àgbààgbà àmúlẹ̀ wọ́n mọ̀ wọn ò jẹ́ fọ́n káàkiri ni torí pé tí ẹnìkan bá ṣe ayé tí wọ́n bá rò pé òun lágbára ológun lòun àbá àfáà kan lòun àbí wòlíì kan lòun tàbí ó jẹ́ jagunjagun ni tó bá wá rò pé kò sọ́lọ́ mọ́ lẹ́yìn òun àwọn àgbààgbà àmúlẹ̀ wà pera wọn wọ́n wà jẹ́ ọmọ pé Ọlọ́run jù yàn lọ kódà ó lè jẹ́ pé òkèlè ti mú lẹ́nu báyìí inú ó fi wọ́ sí inú ó fi poison sí òyẹ̀rí náà tó ní tí ó fi mọ̀ pé bá fi poison jẹ́ fún kò lè rí ó ti fòkèlè bubẹ̀ ọwọ́ afẹ́ fi sẹ́nu wọn á fi poison sí ìgbà tí ọ̀rẹ́ tó dúró tì ṣe ti rí àwọn àgbààgbà amúlẹ̀ wọ́n mọ̀ wọ́n fi gbéra wọn ń jà ní ìka yàtọ̀ o bàbá mi lọ sọ fún mi bàbá tó bí mi wọ́n pè mí jókòó báyìí ni wọ́n ní ọmọ yìí mo ní hẹ̀ wọ́n ní òṣò oògùn ka o wọ́n ní oògùn ka ò sí lọ́dọ̀ Yorùbá èèyàn kà ló wà ìka èèyàn ló wà gbogbo oògùn tí à ń pè lóògùn kan ẹni bá lò tó fi ṣe kà àṣìlò agbára ni àṣìlò agbára ni lápèjúwe ẹ má bí mo fi ọ̀rọ̀ lẹ̀ sọ ọ̀rọ̀ ṣùgbọ́n ká lè bá wúlò fún gbogbo wa kó lè bá wúlò fún gbogbo wa ni
lápèjúwe Yorùbá ní agbára family planning yálà wọ́n ní oríṣi méjì ní akọ àtabo ni abo tó bá jẹ́ pé ó bímọ méjì kò wá ságbára fún ọ sì fẹ́ tọ́ àwọn méjèèjì náà kẹ́ tó tún bí kan sí i wọ́n ní àǹfààní tó jẹ́ pé tó bá ṣe oyún ò ní dúró lára obìnrin tó bá tó yá tó bá ti jẹ ẹ̀rọ rẹ̀ akọ àtabo ni tó bá fi abo láǹgbá ṣe kan wọ́n fi akọ rẹ̀ ṣe kan akọ ní ọ̀kọ̀ọ̀kan ìfọkọ mu tó bá jó tán tí ẹ bá ti wá jẹ́ pé ó tún fẹ́ bímọ sí i bóyá lọ́yẹ́ ẹ̀yìn ọdún mẹ́ta ni tó wà tọkọ rẹ̀ òfin ní mọ̀ ṣàgbèrè tí òfin ní kárùn wà ń ta tí òfin lè máa súnmọ́ ìyàwó rẹ̀ wọn ò sì tí ì ṣetán tí wọ́n fẹ́ bímọ family planning kéyìn ìbò tó gbé dé ní Yorùbá ti mọ̀ wọ́n wá ṣẹ̀ṣẹ̀ fún ní ètò àfàbò láǹgbàjò ó di jàtàrí kọ̀ọ̀kan náà lè yóò sì fi kún bẹ́ẹ̀ bá ti jó orí jàtàrí kan tẹ́bọ́ mi bá fọ́kọ mu tí bá ṣe àkókò lọ́wọ́ tó bá fa kọ́ fọ́kọ mu kò ní ṣe nǹkan oṣù kò ní ṣe nǹkan oṣù tán kọkùnrin ó súnmọ́ kọ́ wa lóyún rárá o tó bá tó fẹ́ lóyún jọ míì tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ni ó fi èkejì rẹ̀ tá a fojú jàtàrí kan sí ẹ̀rí kò ní mọ́sù oúnjẹ tó fi lóyún sẹ́ni pé family planning Yorùbá ń bẹ ẹ mọ̀ wá gbọ́ àṣìlò agbára tí mò ń sọ Yorùbá tún wá ní akọ tó wá pé ẹni bá ti bímọ tán nú àwọn ìyá wa tó fẹ́ síwọ́ ọmọ bíbí pátápátá wọ́n ti bímọ tán nú bàbá ò sì tí ì dàgbà kò sì ságbára àti fẹ́yàwó míì fún bàbá kò sì fẹ́ máa ṣàgbèrè káàkiri láti máa ṣe panṣágà wọ́n wàá ṣe akọ fún yà kò tó bímọ mọ́ láyé ẹ wá wo àṣìlò agbára tí mò ń sọ tí bàbá mi sọ fún mi pé oògùn tí wọ́n fi ṣàpèjúwe fún mi mò ń sọ fún yín o wọ́n fẹ́ kí akẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni o now níjọ́ ń wà ná tá bá fẹ́ lọ ṣe ìyàwó àwọn ìka èèyàn wà lọ ṣe oògùn èyí tó jẹ́ nílá téèyàn fi rọmọ bí láyé mọ́ wọ́n wà lọ ṣe lọ́dọ̀ olóògùn kà èèyàn kà ọ́ lọ báyìí kà tí wọ́n ṣe fún ká máa fi tọ́jú ara wa wọ́n wà lọ rèé ṣe pé èèyàn ò fẹ́ dọ́mọ dúró nǹkan kan yóò lọ parọ́ fún olóògùn kà tóun náà ò ní wádìí wò ìdí tá a fi ní ẹ̀yin èèyàn ẹ tí wọ́n fẹ́ nǹkan ńlá kọ́ wá ní kárí àmọ́ irúṣẹ́ tí ń ṣe irú èèyàn wo ní láàfin mọ̀ bóyá irú ẹ̀ tọ́ sí tàbí kò tọ́ sí sẹ́yìn gbọ́ mi yé ẹni a bá rí òyìnbó ní seeing is believing òun náà ó rí wa àwa náà ó rí now níjọ́ ìgbéyàwó omi tí wọ́n bá kọ́kọ́ bù fún ìyàwó báyìí yóò ti dọ́gbọ́n fi kíní tẹ́ntẹ́ni sí tí ìyàwó bá yẹ mú ìyàwó òun ní bímọ yóò bá di pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ní kíní yẹn wà pàápàá jùlọ àwọn tẹ́ mọ́ sí ìnáwó márìjì ńlá rẹ̀ gẹ́dẹ́ ojú ó ti dí wọ́n lè fi sára ẹ̀bùn gift tí wọ́n fún ìyàwó tó bá fi lè fọwọ́ kàtọ́ já báyìí kò ní bọ́rọ̀mọ bímọ o kò ní róyún nímọ o ó di kọ́ máa lọ ilé babaláwo kọ́ máa lọ ṣọ́ọ̀ṣì kọ́ máa gba àwẹ̀ títí ṣé ẹ mọ̀ pé Ọlọ́run kó ṣèyún àwọn àkà ìlọsẹ oògùn yìí èsì ìṣòògùn kà ó wà fún kán fi ẹni tí ó bá fẹ́ bímọ mọ́ tàbí ẹni bá fẹ́ sinmi díẹ̀ ẹ wò ó Yorùbá ló ṣèyún o bàbá mi sọ pé kò sóògùn kà èèyàn kà lọ́wọ́ o àwọn èèbó náà lóògùn kà wọn ò lo àṣìlò agbára ń bẹ̀ ni ìbọn tẹ̀ ń wò oògùn kà nílé ìtẹ̀bọ̀ ìbò lónìí ni ẹ̀yẹn tó gan obì kan tó yìnbọn mẹ́ni tí ọ̀sẹ̀ lọ́ọ̀kan tó kú ìkàkọ́n ibi wá láti kọ àgbo tó sì wà ń lo èbò tí wọ́n dakọ̀ pé kí iṣẹ́ ọ̀tá rẹ̀ ọ̀dàrú kó rí báyìí fún níjọ́ kejì báyìí tí wọ́n lé kó mi iṣẹ́ tó jẹ́ pé ìyàwó ilé rẹ̀ yarí ọgbàwé ìgbélú lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dàrú látìgbà náà ẹni tó ti jọ sàdéhùn pé mọ́kámọ́kẹ́ pé pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ti tún mẹ́fà ní ìsìn wọ́n ti kọ̀wé sí hóòmù pé wọ́n gbàwé ìgbélú fún un ní tí ò tó dà ló díjà wọn dòní àárọ̀ irin kì í lo èbò ni àwọn ìyá rẹ̀ sì lọ́wọ́ ń lo èbò bẹ́ẹ̀ ni ẹlòmíì náà níjó ti ṣègbéyàwó tó débi sẹ́bà ìlọ́rọ̀ rẹ̀ ti dàrú náà ti lé kó mi sẹ́ nígbà tó nínú ẹ̀bùn tí wọ́n bùn wọn nígbà wọn ti ṣègbéyàwó ni ẹ ti fi nǹkan aburú sí omi wà tó yẹ pé àjẹdùn ni nígbà wọn ṣèyàwó lọ́wọ́ ní òfin dáa kí Yorùbá bá fẹ́ ṣènáwó ń jọun wọn lọ bá wọn ọ̀jọ̀gbọ́n rú àwọn bàbá wa pé sáà lè ṣènáwó fọmọ yìí ọmọ mi wà nínú ìyàwó gan tó yẹ pé èmèrè ni níjọ́ ìyàwó tó bá ti ṣènáwó tó bá lè gbá pẹ́ka nígbà ìjọ náà ni ó padà sọ́run ẹlòmíì wà tó yẹ pé tó bá ti ṣèyàwó rẹ̀ yóò ti dá déhùn nínú ẹgbẹ́ wọn pé tó bá lè ṣèyàwó fóun o wọn ò ní lọ́mọ láyé mọ́ gbogbo àwọn ọmọ nǹkan máa gbọ́hùn ọkọ ọ̀run lòun máa bí fún ọkọ bá ti bá sùn yóò lóyún lọ́hùn yóò sì máa bí wọn sọ́hùn bá a ti wà láyé ìyàwó tá à ń ríra wa ìnìkan la mìíràn wa àwọn tá à rí pọ̀jù àwọn tá à ń ríra fẹ́ ni ọba lágbára tọ́lọ̀ ń sí lójú inú ló lè mọ̀ pé àwọn tá à ń gbáyé pọ̀jù àwọn tá à ń ríra wa lọ kò sí oògùn kà èèyàn kà lọ wà bọ́ǹbù oògùn kà ni ṣùgbọ́n wọ́n fi pamọ́ lẹ́ẹ̀dógún Yorùbá náà ní bọ́ǹbù bàbá wa ní bọ́ǹbù àwọn bàbá wa. ọkùnrin tó lè tàbí lè pé tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ní solution sọ̀rọ̀ rẹ̀. ó ká
káre ọkọ mi ohun tí mo ṣe máa ń gba tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó ya kilala tá a dá mọ̀ wípé kárakára ní sẹ́rùdó gángan alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wàá máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni sagamu nílẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún pákéjì èrè ẹ̀ nílẹ̀ ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtàjà kejìdó nàìjíríà àlùjọ gángan alcoholic bitters ìwọ náà gbẹdúrà kó gbàgbó kọjá bẹ́ẹ̀. atani nígbà tí wọ́n sọ lágbájá lọ́ta wọ́n ta lọ́fà bàbá olóhùn mọ́jà bọ́ wáyé bàbá mi ṣe ọ̀kan lójú mi à ń pè ní ọfà alátakò ata alátakò ni ìrírú ẹ̀rí àgbà tí bàbá mi ṣe lójú mi inú àpò ní gbé àpò ọparun igi apalabambu ni wọ́n yin inú ọta àbá ni wọ́n rẹ ìgbà tá a rẹ tátọ́ jáde ìjọ keje bàbá mi wá ní kí n mọ wo kíní ọ̀ á fi ẹ̀mú mu ọwọ́ òsè kàn mọ́ wọ́n wá fi ẹ̀mú alágbẹ̀dẹ wọ́n fi mú pláyà ní à ń pè ní ẹ̀mú wọ́n wá fi mú kíní wọ́n wá fi sínú irin ọkọ́ irin lójú ẹsẹ̀ ó sì lu irin jáde asáré gbẹ́lẹ̀ lásáré yọ ọ́ tó tún jẹ ilẹ̀ lọ ẹ̀ tí gbọ́dọ̀ mi oníkẹ́míkà kankan nù agbára Yorùbá nù tó bá fẹ́ lò wọ́n kàn dákọ̀ ẹni kan sí ni pẹ̀lẹ́gbẹ́já tó wà níbi báyìí ìní òfin dá ìwọ bímọbímọ wọ́n máa pè ya ọmọ rẹ lókèèrè pé Sùrájù o Abigail o ọ̀dà bẹ́ẹ̀ èyí Yorùbá kì í ṣe torí tí wọ́n bá rán irú nǹkan bá ń sọ ọmọ kan tó bá jẹ́ pé ọ̀kan lára ó kọ́ ń bá wà ń bẹ̀ kí ni wọ́n yà yọba tí ọ̀pọ̀lọpọ̀ fi gbé ọfà ní wọ́n sọ láta ní nígbà tó jẹ́ pé òkèèrè ni wọ́n ń gbà pé ọmọ tiẹ̀ bàbá fẹ́ pé ìyàwó rẹ ò ní dà pé ọkàn náà pè lọ́ọ̀kan náà ni fún àwọn àṣà Yorùbá kọ́hún Yorùbá lágbára tó bá fẹ́ lo kíní ẹ wo ara àgànná ni ẹ ti máa ń lò fa mo fọlọ́ ń búra sí i wọ́n kàn sí apò ńlá lórí wọ́n bá fẹ́ dákọ̀ rẹ̀ lágbájá báyìí kọ́ lọ bá mi tó bá wà wọ́n kàn yan sára àgànná yóò wá wọnú gànná lọ yóò wá gbàbẹ̀ lọ yóò tó padà wá jíṣẹ́ yóò tó pẹ́jọ́ kejì yóò tó padà sínú apò padà ara agbára Yorùbá ni ó lójú ẹ̀yà tọ́lọ̀ fún nílùú agbára wọn wọ́n sì fi jagun jọ ni mo fi ní kò sí àsìlò agbára níjọ wàná ọ wà fún tí wọ́n bá ti paroko ogun wá tí wọ́n bá paroko ogun wá pé àwọn ń bọ̀ ó di ìlú wà àwọn àgbààgbà ó pera wọn jọ tí wọ́n bá rí pé àwọn tí ń gbógun bọ̀ yìí wọ́n pọ̀ ju àwọn lọ torí ìlú mi tóbi ju ìlú tí ń gbógun bọ̀ lọ ṣùgbọ́n àwọn ìlú kékeré ń bá lágbára bí irú àwọn Ògbómọ̀ṣọ́ yìí ogun Ọ̀jàjà kọ́kọ́ wa l'Ógbómọ̀ṣọ́ rí ara wọn ọgbọ́n tá bàbá wa ń dá sínú ojú ọ̀nà ni wọ́n ti fẹ́ kú tí wọ́n bá padà pé ogun yóò ṣe é lọ ara bàbá dọ́gbẹ́ sí ni ẹni ó ti gbéra lépò ń bọ̀ wá kó Ògbómọ̀ṣọ́ lẹ́rú ń bọ̀ wá kó alógun wọn ò ní fẹ́ padà gbẹ́ngbà wọn bá rí pé olórí ogun lọ́kọ́kọ́ wó gbákejì ẹ̀sùn kò jí ẹlẹ́kẹta náà wọ́n kàn padà ní ẹja lọ lù ìdí tó gun òfin jà wá l'Ógbómọ̀ṣọ́ nù ó ní ogun Ọ̀jàjà kókó Ògbómọ̀ṣọ́ tó bá dénú ọkọ̀ yóò sinmi ogun èé sinmi lásán o bá níjọ́ ogun omi ogun rí ní tó jùlọ lé mi o ẹ lọ béèrè tán ẹni Ẹgbẹ̀jì pàtàn kan l'Ógbómọ̀ṣọ́ ogun Èkó wa l'Ógbómọ̀ṣọ́ rí ọ̀pọ̀lọpọ̀ ìlú mi wà àfihàn wọn wà ń sọ̀rọ̀ ni o ẹlòmíì ìlú keje ni wọ́n tẹ̀hún tógun òjò wọn dúró ogun Fúlàní ni ogun dọ̀mí ni ogun gẹ́gẹ́ kan ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Ògbómọ̀ṣọ́ tún lọ rèé gbà wọ́n alẹ̀ ni jagun ni wá níran wà l'Ógbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ máa dẹ̀ lójú kan kùn ogun ọdún tó Ògbómọ̀ṣọ́ bá ń bọ ọjọ́ òrùba nílùú májílé tí ń bọ́ ṣe ni bàbá bára wa tó a fògbó kò gbó ó sí ilé tí ò sí ọ̀jọ̀gbọ́n nígbà ewé àtegbò l'Ógbómọ̀ṣọ́ bí ìbá so olóògùn yọjọ dẹ gbọ́dọ̀ àgbẹ̀ l'Ógbómọ̀ṣọ́ olóògùn ni tó náà nǹkan ni pé èmi àwọ̀ ọmọ olóògùn làwa o àlérí oògùn ṣùgbọ́n tí àwọn bàbá wa mọ̀ ara àṣà àti ṣe ni kí Yorùbá ó fi ọlá orí ọ̀fẹ́ tọ́lọ̀ fún wa hàn ẹ sáà má fi ṣe kà ẹ sì má fi ṣe bí ẹ má jẹ́ àṣẹ àṣìlò agbára kí la fẹ́ mẹ́nu bà lónìí. alóòótọ́ sọ̀rọ̀ nípa ìtọ́jú ara ṣùgbọ́n à ń kàn sọ̀rọ̀ ìtọ́jú ni tí nǹkan kan bá ń ṣèyàn tí ara ò fẹ́ yóò bí àárẹ̀ sára lápẹjúwe nísìn ẹlòmíràn orí èèfọ́ ẹ̀dọ̀ òdùn ibà òmu ṣùgbọ́n ó jí kò rówó jẹun kò sì rówó jẹun lálẹ́ àná àbí bísíǹsì ẹ̀ dàrú àbí kó débi iṣẹ́ wọn lé kó ń bí iṣẹ́ kò sì sẹ̀ àbí kó tiẹ̀ sẹ̀ kó jẹ́ pé wọ́n sàṣì láti ilé náà lójú ó ṣe mistake bí iṣẹ́ owó tí ò jí gbé tẹ́lẹ̀ fraud tí ò ṣe tẹ́lẹ̀ ó wá lọ involve no fraud wọ́n wá lọ kó ń bí iṣẹ́ tó sì mọ̀ pé iṣẹ́ wọn ń gbòòrò kò sì sẹ́ lù ìwọ sí opportunity kò wá sí lò ọwọ́ ayé a máa fà á. báwo la ti fẹ́ kọ́kọ́ sèyún náà kó tó ipa sọ àkọ́kọ́ mẹ́nuba àárẹ̀ ara kí la lè kọ́kọ́ sọ ná ẹ̀yin èèyàn wa ohun tí mo fẹ́ sọ̀rọ̀ kan ni
àwọn míì wà tíṣẹ́ wọn ti dojúrú wọ́n ti sògùn kọ̀ jẹ́ wọ́n rúbọ ẹbọ ọ̀dà wọ́n gbàwẹ̀ ọlọ́run ì tí ì gbọ́ mo wá fẹ́ sọ àṣírí kan fún àwa olólùfẹ́ ètò yìí tá láǹfààní àti gbọ́ àtẹni tí ò tí ì máa gbọ́ tí ó tún bá wa ń bẹ̀ tí ó tún máa gbọ́ tàbí ẹni tí wọ́n tún fi ránṣẹ́ sí tí ó tún gbọ́ ẹ dákun ẹ má jẹ́ á da àṣà papọ̀ mọ́ ẹ̀sìn o àṣà àti ṣe bí mo ti máa ń ké ó yàtọ̀ síra wọn o sẹ́ẹ̀rì àṣà Yorùbá ó yàtọ̀ sí tàwùsá àṣà Haúsá ó yàtọ̀ sí ti Ìgbò àṣà Nàìjíríà yàtọ̀ sí Kútọ́nù nílẹ̀ Benin tilẹ̀ Benin yàtọ̀ sí ti Ghana o pàápàá jùlọ káwa tó máa sọ pé a máa sọ àṣà Nàìjíríà fi wé ti Germany àbí ti UK London kálukú lásà àbí ti Saudi níbi tó lọ́n sọ kàábà sí kí ló tọ́lọ̀ òjò wọn bí mi ní Saudi kí wọ́n má wulẹ̀ bí mi sí ìdílé ẹgbẹ̀jì kí ló tọ́lọ̀ òjò wọn bí mi sí Germany wọ́n á bí mi síbi tí wọ́n ti ní àṣà àti ṣe a sì léèwọ̀ nù ìdílé wa àbá àjà àfa jù bẹ́ẹ̀ lọ àbá lọ àwọn Christian agbá méjì ló wà nílé wa Christian àwọn reverend pọ̀ nílé wa àwọn míì àfa Muslim làwọn gẹ́gẹ́ bí bàbá tiwa ní sẹ́yìn pé Lawal Gbàdàmọ́sí bàbá mi jẹ́ Gbàdàmọ́sí Ògúnràn Ẹgbẹ̀jì Lawal Ògúnsínà ni bàbá tí ọwá jẹ́ gbogbo wa Lawal túlẹ̀ lèmi jẹ́ ẹ̀ ti rí pé ọkọ̀ mùsùlùmí ni wà bá a ṣe pín sí méjì nílé wa nù tó ń ti bẹ́ẹ̀ àṣà àti ṣe wà o nílé wa àwa kì í mu ẹmu ọ̀pẹ ẹ gbọ́ mi yé èèwọ̀ ni nílé wa èmi sì máa ń sọ fáwọn ọmọ wa bá a ṣe ń kírun tó ẹ mọ̀ débi tí wọ́n bá fẹ́ mu ṣe o nígbà tí ń ti ẹ̀rùn bí ẹmu kò bá wà núgò ni kò bá wà ní kò bá làkọ́líkì ni kò bá tí wọ́n ti rùn bí ẹmu ẹ mọ̀ débẹ̀ o ẹ sì mọ̀ débi ọkà bàbà àìmú ògì bàbà ńlẹ̀ wa anything tó bá jẹ́ kan ẹlẹ́rìn dòdò tí wọ́n bá ti fi ọkà bàbà sí ẹ mọ̀ débẹ̀ o bọ́ ọ bá ti jẹ́ o ti mú indirect tàbí direct now bí gbogbo kìíní ìṣe wa rí ẹ̀yin èèyàn mi ẹni tí ò rí ṣe táyé ti ba tiẹ̀ jẹ́ Ọlọ́run ní ṣàtúnṣe ayé èèyàn o ṣùgbọ́n ó fi alternative fún wa tí à ń pè ní ìdàkejì tá a tún lè dábí ọgbọ́n Ọlọ́run ló déwé tó dégbò ó ní ká tó máa lò káyé owó fi máa nítumọ̀ àwọn oníṣẹ́ ibi tí mo sọ̀rọ̀ bálẹ̀ kan ìdí mo lásàfi ti ọ̀rọ̀ wa nu àwọn èèyàn kà ẹlòmíì ò lóògùn ká ṣùgbọ́n ká ní tẹ́ bá páàkì ọkọ̀ síta Ọlọ́run lè lọ́jọ́ táyà rẹ̀ ẹlòmíì ti páàkì mọ́sínì síta rí wọ́n sì rọyọ̀ sínú ẹ́ńjìnì mọ́sínì rẹ̀ èyí ó ní kàgbà tí òmò tábàlágàdá gòdò kà ní sẹ́pẹ̀ yóò tì máa ní kọ́ńdọ́ọ̀kì wọ́n ní ọkọ̀ yìí ń yọnu lẹ́ẹ̀mẹ́wàá ọkọ̀ tá a ṣẹ̀ṣẹ̀ rà owó cooperative ẹ́ńjìnì wo yebi bí ṣe ń bàjẹ́ ni là ń tún ṣe kọ̀ wá pé wa sì yáwó rà ní owó báńkì wọ́n sì ṣe nǹkan sí ni àbí kéèyàn fowó owó níbi dábì ilé iṣẹ́ lẹ̀ tí ẹ ò bá mọ̀ pé yóò pè ní kò ní gba owó báńkì kò fi dálẹ̀ ó wá di pé wọ́n ń jẹ gbèsè báńkì wọ́n fi ń gbà á èèyàn ti débẹ̀ àwọn èèyàn ká pọ̀ ẹlòmíì ò lóògùn kà ṣùgbọ́n níwà kànú ayé náà láti bá wọ́n sì lọ rè gbé nǹkan burúkú sílé ẹlòmíì kò mọ́wọ́ kọ̀ mẹsẹ̀ ọlọ́pàá sì wà mú kò sì dáná wọ́n sì dáná bọ̀ lọ́rùn Ọlọ́run níjà bọ́wọ́ ayé o àmọ́ ìta fẹ́ sọ̀rọ̀ báyìí ẹni ayé bá ń dà láàmú gbogbo ẹni tí mo fẹ́ fi sọ ní lórí afẹ́fẹ́ la wà gbogbo alamọ̀pá ayé wà ayé pórísì méjì mẹ́ta ayé funfun wà ayé pupa wà ayé dúdú wà ayé funfun òun ni gbogbo àwọn èèyàn máa ń sátọ̀ lẹ́yìn nítorí pé a fẹ́ rẹ̀ nǹkan funfun bọ́ ọ bá jẹ́ kírísítẹ́nì tó lè gbà àwẹ̀ dáadáa ọ táàpù agbára ẹ̀mí mọ́ ń bẹ̀ tọ́ ọ bá jẹ́ mùsùlùmí tó lè gbà àwẹ̀ dáadáa pẹ̀lú ọkàn kan tọ́ ọ dẹ́sẹ̀ ìwọ gan padà rí pé ọ wà hólì tọ́ bá yá kò sẹ́ni tí ó sọ fún ọ lójú oorun rẹ wọ́n mọ̀ pé ó ti di ẹ̀dá àtúnbí tọ́ bá jẹ́ pé ọ bá dúró tọ́lọ́run rẹ tọ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ àńlànà ìbílẹ̀ náà àwọn ní ń pè láwọn funfun òde ọ̀run àwọn jàmọ́ àwọn èsè èèyàn wọn èsì ìsòsà so orí ọ̀fẹ́ yẹn ni àwọn bàbá wa ní torí àwọn tí nǹkan tó yẹ pé tí ààrẹ sàkábádé tí ń gboyè ọ̀mọ́ wọn ó pè wá wọn kọ bàbá mi lóògùn rẹ̀ wọn ó pè mí wọn kọ mi lóògùn rẹ̀ tani ọ̀sà ìmọ̀ pé déédéé dáadáa làwọn eléyìí ń ṣe kódà àwọn àlùjànnú tí ń bẹ láyé àlùjànnú mi wà àlùjànnú kà ní àlùjànnú èṣù àwọn àlùjànnú kan wà táwọn náà ń sin lọ́hùn ẹ lọ bùrọ̀ wádìí wó lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn àlùjànnú kan wà táwọn náà ń sin lọ́hùn tó yẹ pé àlùjànnú ọlọ́run ni wọ́n ọwà wọn ò ní nǹkan méjì tí wọ́n ń ṣe ọlọ́run ni wọ́n ń sìn àwọn àlùjànnú èṣù sì wà tó bẹ́sù lọ tó náà kọ́ ni wípé àwọn nǹkan tí wọ́n rán àlùjànnú burúkú sí yàn ni o ń kú wárápá lójijì ẹ̀sà ìmọ̀ pé ayé ti débẹ̀ ẹ̀ wá ń lóògùn wárápá fún kò ní lọ ní ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó lágbára báwọn ni ò fi lọ ọ̀pọ̀lọpọ̀ jẹjẹrẹ tó kúlẹ̀ ayé nìsín kánsà ọwọ́ àwọn èèyàn ni ọwọ́ ayé ni ọ̀pọ̀lọpọ̀ àìsàn ìgbàlódé tó kún gbòòrò nìsín abáyé náà la wà tí ìtọ̀ ṣúgà di méjì epini diabetes ẹ̀jẹ̀ ríru di méjì epini ṣé ọlọ́run wa yàtọ̀ ni ibi ọlọ́run kan náà lájọ ń pè èèyàn ni àwọn èèyàn àwọn ayé lọ́ fọn kálù torí pé ìrọ̀lẹ́ ayé ti dé òpin ayé ti ń bọ̀ ọlọ́run náà wá wò wá ràn
ìrọ̀lẹ́ ayé ti dé, òpin ayé tọ́lọ̀ ń sọ ti ń dé bọ̀, àìsàn wa pọ̀, àjàkálẹ̀ àrùn àwa la sì fọwọ́ ara wa fà á. Ètò afẹ́ mẹ́nu báyìí ni awẹ́bìdànù, ọ̀sẹ̀ ayá òsì, awẹ́bìdànù, àtòpìyàn. Torí ẹ̀ bá ní má kàdàrà láwù akàkàdìrì kádàrà tí mo mú wáyé ẹnìkan kan ò lè yí padà, àkọọ́lẹ̀ ti gbẹ, òótọ́ ni, but wọn ò yí padà. Ṣùgbọ́n níjọ́ tí ó yẹ kó o ti lówó láti bí ọmọ 20 years 25 láyé tá a wáyé ọmọ 20 years 22 years mí graduate, tí ìwọ wá di ọmọ 60 kó tó mọ ra mọ́sìnì tó wá kọ wẹ́rẹ́ ní sí olúwa sí la bọ́lọ̀ wọn bá ní í ṣe wẹ́rẹ́ ńkọ́, bọ́lọ̀ bá fẹ́ ṣe gíràgírà ńkọ́ láti 65 years tó yẹ kó ti láti 20 something. Ẹlòmíì ó ti ralẹ̀ ní ìṣe kò dé bẹ́ẹ̀ mọ́, ẹlòmíì ò ti ralẹ̀ rí, ẹlòmíì iṣẹ́ rẹ̀ ṣe dáadáa ẹ̀kan náà gbogbo ẹ̀kan dojú sọ́lọ́ náà lọ́dàrú. Ọlọ́run ibà nǹkan èèyàn jẹ́ o, bàbá mi lọ sọ fún mi, bàbá mi ní kò sí dandan kan lọ́n pẹ̀lú ilé ń jóná, àwọn èèyàn lọ sọ náà sílé tàbí kọ́ lọ sọ kí wọ́n múná lọ́kọ́ gbàgbé ayọ́nù sára ná kí wọ́n wá múná dé kó gbóná kójó kápẹ́ẹ̀tì àbí rọ́ọ̀gì. Ọlọ́run kọ́ sọ náà sílé o, àfọ́fà ni o, tàbí kọ́ gbàgbé pé pẹtrol ló gbé ibì kan, tàbí kọ́ gbéná kọjá níbi pẹtrol ẹbí sí jẹnẹrétọ̀ rẹ wà, tàbí jẹnẹrétọ̀ rẹ wáyà rẹ ti mọ spark tẹ́lẹ̀ kọ́ mọ́ kíyèsí. Ọlọ́run kò èsùn léèyàn náà o, àwọn èèyàn ni o, tàbí kọ́ careless kó gbàgbéra lọ. Ẹ mọ̀jà da ẹ̀sìn papọ̀ máa sà. Àṣà àti ṣe Yorùbá ni pé tí ayé èèyàn bá ń dojúrú, tọ́ sóògùn, tọ́ lọ́dọ̀ babaláwo, tọ́ lọ́dọ̀ pásítọ̀, tọ́ lọ́dọ̀ àfáà títí tó rojú tó ẹ̀, àbáwá ni wọ́n fi òye lẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wípé nǹkan aya òsì awẹ́bí dànù. Kódà àwọn èèyàn wa míì tí wọ́n bá fẹ́ lò wọ́n gbàdúrà sí pé ìwọ Ọlọ́run tó wo ṣùgbọ́n ayé Jábésì báwọn wo ṣùgbọ́n ayé tèmi náà. Ṣùgbọ́n ní gbogbo ohun tí ọba ti bá ìṣẹ̀dá èèyàn mu tí ń sì ń rí tí ọ̀tẹ́ lọ́rùn, ṣùgbọ́n nínú ayé èèyàn ọ̀sẹ̀ yẹn wà fún kéèyàn ó fi kojú ṣùgbọ́n nínú ayé ẹ̀. Àìrọ́mọbí lásìkò ṣùgbọ́n ni, àárẹ̀ gbogbo ìgbà ṣùgbọ́n ni, ká ṣiṣẹ́ bí erin ká máa jẹjẹ ìlírí ṣùgbọ́n ni, ká délù kan kí gbogbo ẹni ká máa lọ́dún méjì ká máa ríwèé gbélú gbà kí wọ́n máa lo 10 years kọ́ mọ́ rí gbà ṣùgbọ́n ni, gbogbo ẹni tó ti fẹ́ràn rẹ kọ́ wá di pé wọn ò fẹ́ràn rẹ mọ́ ṣùgbọ́n ni. Kódà ẹ jẹ́ n sọ fún yín, ẹni tó jẹ́ pé yóò tó gbà ọ́ lẹ̀ ká lápèjúwe kọ́ ọba yẹn lọ hospital nísìn ká wá ní wọ́n pọ̀ lọ hospital nǹkan kàbówó wọ́n kó o tó sákú bẹ́ẹ̀ padà ṣùgbọ́n nínú ayé rẹ o gbàdúrà sí i. Tàbí kọ́ dọ́dọ̀ oníṣègùn babaláwo kan àbí nǹkan tó ní kọ́ ṣe nǹkan báyìí kọ́ wá lọ pẹ́ ọpẹ́ kó tó dán lóhùn kọ́ bá ọdún rẹ padà ṣùgbọ́n ni o Ọlọ́run bá kálukú ṣẹ́gun nínú ayé rẹ o, tèmi náà ń bẹ lára mi o, àbẹ̀lọ́ sí ni. Torí pé kíníkan ò yí àwa èèyàn ni mo fẹ́ sọ ọ̀sẹ̀ yìí wúlò fún ọkùnrin obìnrin àtọmọ kódà ọmọ tí wọ́n bá bí lónìí ó wúlò fún ẹ pé sáwò ẹ ṣeun. Nínú Bíbélì àti Kùránì àti tàn Ifá tí wọ́n bí wa síbẹ̀ nílẹ̀ Yorùbá. Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbòogi. Bẹ́ẹ̀ni o. Torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágọ̀ọ́ ara. Ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. Ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo. Ìfúnpá gíga. Ibà typhoid. Ara ò jí pépé àbí òmókun dáadáa. Ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. Obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège. Lawafin herbal mixture ní kó lò. NAFDAC ìlú ló ń tẹ̀ gbà. Ilé-iṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited. Ó wà number 1 Ewu Olóyè Street. Ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀. Tó tún package ẹ̀. Ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀. Lawafin herbal mixture. Kárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀. Lawafin herbal mixture ní ẹ rà. Ó ṣe wà ní powder ìyẹ̀fun. Bẹ́ẹ̀ ló wà lólómi. Iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́ ara. Ẹgbẹ́ Jídé ìdùnnú ṣubú láyọ̀, ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Aláàjì Sùláìmánu Ẹgbẹ́jì Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Aláàjì Sùláìmánu Ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí kàn sí Aláàjì Sùláìmánu Ẹgbẹ́jì gbogbo.